A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Òṣìṣẹ́ ológun tí wọ́n pín pẹ̀lú ikọ̀ Operation Udoka ni a gbọ́ wípé afurasí àwọn ọmọ ẹgbẹ́ Proscribed Indigenous People of Biafra (IPOB) ṣekú pa lẹ́yìn tí ó yọ́kẹ́lẹ́ lọ ibi àríyá kan tí ó wáyé ní ìpínlẹ̀ Anambra. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ní ó wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 ní Forwarding Operating Base ní Uli. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ológun yìí lọ sí ibi ayẹyẹ tí àwọn obìnrin ti ń jó níhòòhò strippers party tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ladies Jamboree pẹ̀lú aṣọ ìdánimọ̀ ológun military camouflage lọ́rùn. Gẹ́gẹ́ bí orísun ìròyìn láti ọ̀dọ̀ àwọn agbófinró ṣe jábọ̀, ṣàdédé ni wọ́n ṣe àkíyèsí wípé wọn kò kófìrí ológun yìí láàrin ikọ̀ rẹ̀ kí wọ́n tó wá gbọ́ wípé ó yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá wọn kópa nínú àríyá tí ó wáyé ní ilé ìtura kan nítòsí pẹ̀lú aṣọ ológun lọ́rùn. Níbẹ̀ ni àwọn afurasí ọmọ ẹgbẹ́ IPOB àti ESN ti yìnbọn fún un pẹ̀lú ọmọ ìkókó kan. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àwárí òkú rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀. Wọ́n ti rí ìbọn rẹ̀ gbà, òkú rẹ̀ sì ti wà ní ibi ìgbókùúsí ní àkàtà àwọn ológun. Gbogbo akitiyan láti kàn sí adarí iléeṣẹ́ ológun Major General Marcus Kanye fún àlàyé ni ó já sí pàbó. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ń wáyé bí wọ́n ti ń dọdẹ àwọn ológun ní ẹkùn gúúsù ìlà oòrùn, níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan IPOB àti ESN wípé àwọn ni wọ́n lọ́wọ́ nínú oríṣiríṣi ìfẹ̀hónúhàn tako àwọn ológun ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti da ẹ̀sùn $50 bílíọ̀nù lórí ẹ̀tọ́ ọmọnìyàn tí igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Edo Philip Shaibu pè tako gómìnà àná fún ìpínlẹ̀ Edo Godwin Obaseki àti àwọn mìíràn nù. Níbi ìdájọ́ tí ó wáyé lónìí láti ẹnu adájọ́ Peter Lifu ni wọ́n ti da ẹ̀sùn yìí nù lẹ́yìn tí agbẹnusọ Shaibu Anita Otte pè fún èyí. Níbi ìgbẹ́jọ́ ni Otte ti fi tó ilé-ẹjọ́ létí wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀sùn ni wọ́n ti jọ fi ẹnu kò láti da ẹ̀sùn yìí nù nítorí wọ́n ti yanjú rẹ̀ láàrin ara wọn. Ṣùgbọ́n Aliu Abdulkadir tí í ṣe aṣojú agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ AGF sọ fún ilé-ẹjọ́ wípé òun kò gbọ́ nípa wípé wọ́n ti yanjú rẹ̀ lẹ́yìn ilé-ẹjọ́. Ó ní òun kò ṣe lòdì sí bí wọ́n ṣe jọ̀wọ́ ẹ̀sùn, ṣùgbọ́n ó yẹ kí wọ́n bu òun gbọ́ bí nǹkan ṣe ń lọ sí. Ilé-iṣẹ́ ìròyìn náà ní jábọ̀ wípé Shaibu ni ó pe ẹ̀sùn tako Obaseki, ọ̀gá ọlọ́pàá yányán IGP, adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, AGF àti agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí afẹ̀sùnkàn kìíní dórí ìkarùn-ún. Níbẹ̀ ni Shaibu ti ń béèrè fún ẹ̀tọ́ láti gba $50 bílíọ̀nù owó ìtanràn lórí bí gbogbo àwọn afẹ̀sùnkàn ṣe pawọ́pọ̀ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ lójú mọ́lẹ̀. Bákan náà ni ó rọ ilé-ẹjọ́ kí ó ṣe ìdáwọ́kọ̀ fún àwọn wọ̀nyí láti má gbìyànjú àti fi ọwọ́ ṣìkún òfin mú un. Nínú àwáwí rẹ̀ ni Shaibu ti ní wọ́n yan òun gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Edo ní ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2024, ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Obaseki àti àjọṣepọ̀ IGP ni wọ́n fi yọ ọ́ nípò kí sáà rẹ̀ tó parí. Bákan náà ni IGP lé gbogbo ẹ̀ṣọ́ ọlọ́pàá kúrò lẹ́yìn rẹ̀ tí ó wá fi ẹ̀mí rẹ̀ wéwu. Ọjọ́ 17 oṣù keje ọdún 2024 ni adájọ́ James Omotosho dá Shaibu padà sí ipò rẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta tí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo yọ ọ́ nípò bí ó ti ní ìyọnípò yìí ṣe lòdì sófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ògbólógbòó Lakurawa ti ya wọ abúlé Zakami ní ìjọba ìbílẹ̀ Danko, Wásàgì, ìpínlẹ̀ Kebbi lánàá, tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì tí wọ́n ń jọ́sìn lọ́wọ́ níbi ìsìn ọjọ́ ìsinmi lọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn tí wọ́n dé pẹ̀lú ọkọ̀ alùpùpù ya wọ ilé ìjọsìn níbi ìsìn òwúrọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í yìnbọn lákọlákọ dá ìfòyà sílẹ̀ kí wọ́n tó jí ọ̀pọ̀ ọmọ ìjọ wọ inú igbó lọ.
ọ̀kan lára àwọn ọmọ ìjọ tí orí kó yọ Ezekiel Danjuma sọ fún akọ̀ròyìn wípé àwọn agbébọn yìí ya dé lọ́pọ̀ yanturu bí wọ́n ti yí ilé ìjọsìn ká kí wọ́n tó ṣe ìkọlù. Ó ní ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀. Danjuma ní lára wọn ríbi sá gba ẹ̀yìn ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ ìjọ ni wọ́n jí gbé. Ìṣẹ̀lẹ̀ yìí ti wá dá ìfòyà àti ìkárísọ sílẹ̀ ní Zagami, ìlú tí wọ́n ti ń ṣe iṣẹ́ ọ̀gbìn jẹ́jẹ́ wọn ní Kebbi South Senatorial District, níbi tí a ti rí ìjọba ìbílẹ̀ 7. Títí di àsìkò ìkóròyìnjọ, àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde bí àwọn olùgbé ṣe ń ké sí ìjọba ìpínlẹ̀ Kebbi àti àwọn agbófinró kí wọ́n tètè bá wọn ṣe àwárí àwọn tí wọ́n jí gbé kí wọ́n sì mú ètò ààbò le kí irúfẹ́ ìkọlù báyìí má baà wáyé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flying Eagles ti Nàìjíríà ti ríbi gba ipò kẹta níbi ìdíje CAF Under-20 African Cup of Nations Egypt 2025 pẹ̀lú àmì ayò 4-1 tí wọ́n mú níbi gòlíwò-mi-gbà-sí-ọ penalty shootout tako olùgbàlejò Egypt lánàá ọjọ́ Àìkú. Ìfigagbága ẹlẹ́ẹ̀kẹta third place tí ó wáyé ní pápá ìṣeré 30 June ní Cairo ni ó parí pẹ̀lú 1-1 láì fi àkókò kún kí wọ́n tó wá gùnlé gòlíwò-mi-gbà-sí-ọ tí Flying Eagles fi gba bronze medal fún ìgbà ìkarùn-ún nínú ìtàn Under-20 AFCON. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.